àdúrà bàbá àyọ̀fẹ́ mi. Ìyẹn kàlá wáyé ẹ̀bá níṣàbí ọba gbogbo kálá. Kíkọ́ bá délé gbogbo lọ. Ìbá Fálákẹ́ ọba Gbádébọ̀. Kábíyèsí òfókè mú wọn fúnra fúnra. Gbogbo ẹgbẹ́ pátápátá. Adé pẹ́lẹ́rú. Bàtà pẹ́lẹ́sẹ̀. Ẹ̀ṣọ́ ọ̀tá jẹ́ kó báyìí. Owó ọ̀pọ̀lọ́ yẹ bàbí, ayédùn jẹ́ arábọ̀ mi. Torí pé orin tó bá wọlé, ó yẹ kó ṣe fà lọ́wọ́ nílé. Àgùntàn tó bá wọlé tí ò lákàrò. Ìṣẹ̀lẹ̀ múrú wọn sọ wọlé. Èmi wọlé lẹ́nu. Ìwà ń bá ìbá ìjọyè. Ìbàdàn ló ń dá wa ní tó fi yẹ balógun. Ní gbogbo ẹ̀gbá lé. Ìgbà gbogbo pàtàkì tó bẹ̀ ní ìkàlẹ̀ òkì. Èèyàn Balábí orí tẹ̀. Ìrúmàwé ẹ̀kọ́. Olúmọ̀ àṣà kí o. Àrígbáni ìdásọ́ tí ó bẹ́ẹ̀ níyàn. Ìgbà kábíyèsí ọba Bàṣírò. Torí mo dúpẹ́ ó ní olùkókì. Ìgbà Fáṣíwájú pátápátá. Gbogbo rẹ̀ mọ́lá àpapọ̀ òkì. Ìgbà bàbá, ìgbà yèyé, ìgbà olórí ọba. Gbogbo lórí tó bá ń bẹ ní kàlẹ̀ òkì. Olórí ẹ̀kú wa wí ẹ̀kọ́ ayé bá pàtàkì. Ayé tó jẹ́ náírà mọ́ kí ẹ̀ bá gbọ́ kọ́. Ìgbà yẹn mo ṣe ayé bí ẹ̀ máa tó kún pọ́pọ́ ọ̀pọ̀yọ̀. Àwọn tí ní ẹni lè pọ́pọ́ ọ̀rọ̀ bá bí. Ìyàwó mi dada. Ìgbà ìpọ̀lìtíkù nígbà tó ń bẹ ní kalẹ̀. Ẹ máa kú wájú lójú kí n tó máa bẹ̀rẹ̀ lọ síwájú. Ìjọba dòdò táwa bá lókun. Ọ̀dọ́lé ní gbogbo pátápátá. Ìfàdébùtú olúmọ̀kọ́ akíkanlẹ̀ ẹ̀sìntì Adébùkọ́lá tó jẹ́ bàbá Jẹ̀bú bàbá ẹ̀yin lè máa kú oríire tèmi o. Ìgbà yẹn bá pátápátá tọ́kọ lórí ayaba ni Adébùkọ́lá ayakẹ́ ẹ̀sìn ti òkè ayakẹ́ ẹ̀rẹ́bùtú àmàkú oríire tòlé o.
ó jẹ́ Lísà ajé gbogbo Ẹ̀gbá ìyàwó Ìkẹrẹlú Lísà ewé oyè àmọ́rí adébùtú làdáwá ní bíbélì bá pọ̀ ìpínlẹ̀ ọmọ ènìyàn fún bàbá ẹ̀ fún bàbá ìjẹ̀bú fọ́ wọ́n fọ́ fèrè ńlá ọmọ ẹ̀ náà fọ́ ó fọ́ fèrè ńlá gbogbo apátápátá ṣojú ẹ̀yìn wa káàárọ̀ ọmọ fẹ̀yìn fún káàárọ̀ ọmọ fẹ̀yìn tẹ̀ ń ṣe kó máa ṣe lójú wa láti owó èyí akọni. Ọlọ́run ọmọ ṣe fún nígbà tó mẹ́wàá sí àánú Olódùmarè lórí gbogbo wa. Àtúpọ̀ ìjọba ò ti gbọ́. Àmọ́ ń jẹ́nà, èmi ń jẹ́nà. Ìgbàgbọ́ àwọn bábá làwọn torí ìtọ́lá. Aládùúgbò ò ti gbọ́. Kábíyèsí ọ̀hún wa. Ẹ̀yin kan ní wọ̀nyí. Gbogbo fún wa oṣù December ṣáà wa torí gbójúrí tó 2020 ọlọ́run ló kó gbogbo ẹjọ́ má fi nínú ẹ̀ tó wà ká ayọ̀ ní gbogbo wa débi ká padà tẹ́lẹ̀ láyọ̀ láyọ̀.
ewé oyè yamari ayéku gbogbo ìkéwù ọ̀tún ọ̀tún ní gbogbo Christmas ajá gbogbo ní gbogbo rẹ̀ lọ́la ìwé pẹ̀lú owó ní ìwọ pàṣẹ ní ìjọba ṣàkẹ́kù ọ̀tún ọ̀tún àwọn ọ̀gá gbogbo ọ̀dọ́ ọ̀dọ́. Ọkùnrin Adéníkẹ́ Ọmọlọ́lá ẹlú ìsàjẹ́ ní gbogbo ẹ̀ pátápátá. Ọmọ sá Dr. Deputy University Adébùkọ́lá òwe bàbá Ìjẹ̀bú àmọ́ṣẹ́ ìfẹ́ àmọ́ṣẹ́ òkìlẹ̀ ní Gají ọlọ́dẹ̀ẹ́kọ́ ló ti tábọ̀ sẹ́yìn. Ìjẹ̀bú ti sọ́wọ́ elólóbá lọ́sẹ̀ yìí torí pé lọ́sẹ̀sẹ̀ ìwọ̀n gbọ́ owó kò ṣe é rí kó má jẹ́ bàbá Ìjẹ̀bú ó ṣúwájú ẹgbẹ́jì lọ́sẹ̀ olúwalé fún ìdí máa jẹ tèmi owó àti bàbá Ìjẹ̀bú wọ́n ní owó àjọ ọdún nílẹ̀ ọlọ́bìnrin kò dájú. This is the Caroline, the young president of Lagos, the young man in Benko, Ola Baba Boogie, Baba Emmanuel, Baba Yetude, Baba Estani, Baba Folashade, Baba Tariwo Konde. Ati kudi obadawa ati kwabo bakaro awaya dele ni bayo se osoko awo sisi o leyi no funde chairman gbogbo PDP Ogun State pátápátá sí ìlú òdèrè. Dr. Dele Ogunpe ní kí ẹ. Ṣògbọ́n ọmọ Fárápáyà ní kí ẹ. Àlàbí Muftan Ògùn Ayé ní kí ẹ. Ọlọ́run ṣe yẹ ṣọ́dún kàkùn ní kí ẹ. Aṣíwájú bá lọ́rùn wọlé. Abala kíkà lọ́rùn ní àríyọ̀ ní kí ẹ. Olúmídé Adẹ́rẹ́ ìwọ̀n. Abala ní Mùsàlá ní Màmánà ní kí ẹ. Wọ́n yẹ wọ́n olùkọ́ àkọ́rí.
wọ ìnáwó ẹgbẹ́lẹ́kẹ̀ kábíyèsí ní lásìkò ó ti ṣe máa lọ́wọ́ kábíyèsí àdúrà sáà ní pẹ̀lú báwo yá lé kọ́kọ́. wọ́n bá kó fáwọn adéyẹ sọ ní adìrẹ́sọ àbọ̀. wọ́n bá sọ fi adéyẹ ní ọ̀ṣọ́ aláyé òye. wọ́n bá kó fèsì adéṣínà sọ̀lánì. wọ́n bá dọ́tọ̀ bàbá tó dé. kábíyèsí ni owó ọjà aládéṣẹ́ gbogbo lọ́nà oríyá ẹ̀bà ẹ̀bí bíṣọ̀pù ọ̀rọ̀ kí ẹ̀ bá bí. ọba ns lásìsì yìí sọ ní ọjà bíṣọ̀pù yóò ṣàkárò ọba sílẹ̀ láì adéyọ̀ adéyọ̀. Lọ́nu ti lọ́nu, wọ́n gba ti wọ́n ti Adésọ̀yà, lẹ́wù sí gbogbo papọ̀. Ọba Nation máa lọ́wọ́ lé, lélẹ́mú ẹ̀, gbogbo ẹ̀kọ́ ẹ̀. Kábíyèsí, àwọn tó ní ìgbà ìgbẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ bí. Ọba Kẹ̀sí, Gbàdàbọ̀ sí, Ògúnṣẹ́gun wà. Olókìkí òkìjó, kábíyèsí olókìkí ẹ̀. Kábíyèsí olókìjó, adéapá lórí bàbá sí fẹ́ẹ̀sì. Ọba dọ́kítà Dẹ́kúnlé Àṣàmú, òye yẹn ní káwọn pàdé ní fọ́ọ̀sì. Ọlọ́pàá tó bá yé. Mo ti ṣe ìrànlọ́wọ́ ọba Francis Olúṣọlá ní àyàwó olùbárà sáàkì àgbàdì ìdásọ́bí lọ́rẹ̀ ènìyàn. Àwọn olùkọ́ ní ní wàá sí àdéṣàkóso sọ́kì. Ìwọ ọ̀pọ̀lá ló kẹ́ ẹ máa kú àdúgbò lọ́tì láti ọmọdé ojú. Ṣé ṣàyẹ̀ ilé ẹ̀rọ bàbá? Ọdún sí ìdúró ọdẹ apẹlẹrí bàbá ara ẹkọ àkọwọ́ sí mo dúpẹ́ ẹsìn ìfú àdúgbò lọ́sùn bọ́lá ìrìnàjò tuntun. Bàbá àwọn aṣíwájú lọ́kọ̀ sáwọn pẹ́ẹ́lú ọmọ ọ̀gá fọwọ́ mọ̀ ẹ̀sìn. Ó ti ṣe bàbá wá síwájú. Gẹ́gẹ́ bí ọmọ Adéníkẹ̀, ẹ máa kú wájú wúwo lóṣù. Ọ̀dọ́ mi tó ká ìwé ní ṣọ́ọ̀ ògùn ẹ̀kọ́ kí Pòfẹ́sọ̀ Tẹ́jú ṣọ́ọ̀ṣì pọ̀ ṣọ́ọ̀ rí. Pòfẹ́sọ̀ Ìṣọ̀lá Rúfọ́s, ọmọ kékeré, ẹ kú wájú wúwo lóṣù. Professor Patutoni, oye kwesti fẹ́mi. Ó ti ṣe la ìṣòyà majesty. Ọba bẹ́ẹ̀ tún wà ní ẹ̀kú pálẹ́mà.
Olúwa. Hallelujah. Ọ̀gá ẹni bàbá Kẹ́dé ẹni tó gúúsù. Ọ̀jà Kẹ́dé sẹ́kọ̀ ojú Olúwa onílé ìṣà. Onílé ìṣà ó kọ́lé.
Kábíyèsí ọdẹ lẹ́kọ̀ọ́ ọgbọ́ àwọn ẹ̀fà kí. Ẹ̀kọ́ wà rẹ̀ àgọ́. Ọba lẹ́nu gbàgbọ́ kí ẹ kí ọ̀gá òun máa. Ìrìsọ́yẹ̀ majesty kò kí ẹ kí ẹ. Ọba Rasaki lẹ́nu gbà. Ọba ní kí ṣayẹ̀ ní ìsúlù tí a yẹ ń gbà. Ẹ̀kọ́ àìlọ́tì láti ọlọ́kẹ́ ní tó bìí ìjọba àwọn ẹ̀kọ́. Ayẹyẹ gbogbo bàbá kẹ́rẹ̀ ọkọ̀ wá sí ní. Ọba Basilo alákàtúrọ̀ bí ẹ̀kiri ìrìnlẹ̀ ọba bí. Kábíyèsí ẹ̀rọ ṣọ́kàbí. Olúkọ ẹ̀sẹ̀ mi, àtìkájú ẹ̀sẹ̀ fún lọ́mẹ́ni. Ọ̀pẹ̀ṣọ́lá olóyè ọba bẹ́ẹ̀ kìkì olúkọ gbọ́pẹ́. Àlọ́sà gbọ́pẹ́.
èèyàn tó bá fẹ́ ní alára ẹ bá rí yẹmí ọmọ làwọn àyè ìnáwó bí ọyá wọ́n wọnú ilé irú táìpì tó kọ́ èmi náà wọ́n wá gbìyànjú láti ṣerú ẹ̀ sí jẹ́ ẹ̀wọ́ òde wa. Bó bá ti lówó ẹ lọ́wọ́ àyèdè kọ́kọ́ àwọn kò yá kọ́wọ́ wa. Ilé tèmi swimming pool orí 10,000 kò ṣe yẹn sí olúwayé ọ̀rẹ́ ní ìlú jìnnà. Tó bá fẹ́ ra lé ẹ lọ rí sí ìlú yóò ṣe. Àmàlì pẹ̀lú wífúnkẹ́ àwọn àgbà àríkà àwọn tó wọ́n ilé sí ìtò náà gbé lẹ́kùtẹ̀ olùtẹ̀ bá gẹ́gẹ́ bí àdúrà àwọ̀dà wọ́n bá ti lówó ẹ̀ lọ́wọ́ sí ìtò náà wà lọ. Ọmọ náà wà ní ìyàwó bí ọ̀yá. Kò ní bá jẹ́ ọ̀rọ̀ àbí ọ. Ọ̀tàlẹ́ ọ̀rọ̀ àlẹ́. Ilé alára. Ọ̀dọ́ yẹ ní ibi ẹ̀jẹ̀ náà ọ̀tàlẹ́ ọ̀rọ̀ àlẹ́. Ní gbogbo ilé kíkọjá lè bá àmàna ọ̀tàlẹ́ ọ̀rọ̀ àlẹ́. Bọ́jà ti kórè lẹ́gbẹ́ àmì ọ̀tàlẹ́ ọ̀rọ̀ àlẹ́. Ilé nínú òkúrú ọ̀tàlẹ́ ọ̀rọ̀ àlẹ́. Yẹ́nì ìyàwó àrí ọ̀tàlẹ́ ọ̀rọ̀ àlẹ́. Ajẹ́wọ̀ ọ̀báyà ọ̀tàlẹ́ ọ̀rọ̀ àlẹ́. Ilé àrọ̀bá ọ̀tàlẹ́ ọ̀rọ̀ àlẹ́. Onísùnwẹ̀ ṣe ọ̀tàlẹ́ ọ̀rọ̀ àlẹ́. Yẹ́nì ọ̀báyà ajẹ́wọ̀ ọ̀bá. Àbújá lówó àẹ́rí. Tẹ́lẹ̀ tẹ̀síwájú ẹ̀ lórúkọ tó ń jẹ́ lọ́pọ̀ sí ní gbogbo tẹ́rítìrì yìí. Àti wọ́n porúkọ náà àgbàlagbà lórúkọ sí ibẹ̀ ló jẹ́. Ẹ̀bùkẹ́ náà kà sí ibẹ̀ lórúkọ sí ibẹ̀ ló jẹ́. Lára àbúrò olúwa kò tọ́ sí ibẹ̀ ló jẹ́. Ẹ̀bùkẹ́ náà kà sí ibẹ̀ lórúkọ sí ibẹ̀ ló jẹ́.
láti London níbikíbi. Ó bá wọlé sí Nàìjíríà níbikíbi. Honorable Abu, Honorable Abuja. Honorable Abu, Honorable Abuja. Honorable Abu, Honorable Abuja. Honorable Abu, Honorable Abuja. Honorable Abuja. When your TV pull it out, Honorable Abuja. Adija kúkúrú àti Adébísí. Orígbó kẹ́kúrú àbí kẹ́lẹ́. Adija kúkúrú àti Lébébé. Onígbàgbà gbogbo àwọn òkìní. Onígbàgbà gbogbo àwọn ìkẹ́rẹ́. Tiẹ̀ ní ìmọ̀ṣẹ́ bẹ́bí sí mi Àbíkẹ́. Àbíkẹ́ kúkúrú àbí o. Bẹ́bí sí mọ̀ kí Àbíkẹ́ dé. Baby, see, I don't say anything. Abíkẹ́
o, Adébísí ìkúkúrà tù. Bàbá mi jẹ́ ẹ̀sùn kárọ̀ o, àyíkẹ́kẹ́ o, fẹ́ kí. Ṣé ti ẹ lọ́rẹ̀ sọ̀rọ̀ jà òbí o? Èyí tí a ká bá lára. Ìyálàjẹ gbogbo ẹ̀fà pátápátá. Ṣé ti ẹ lọ́rẹ̀ sọ̀rọ̀ jà ó? Èyí tí ẹ ká bá lára. Àbíkẹ́ àwọn sí ilé ọkọ̀ ìwà mẹ́rẹ́. Osinaga ọba saseda, alamoja bailese, alamoja bailese. Ọmọ wẹ́wẹ́ ayé, mama gbọ́dọ̀ fọlọ́, mama gbọ́dọ̀ sẹ́nu wúyẹ́, ògbóró lé yẹ. Àti jù wá ká bá lọ, àìtó lọ wá lọ. Ọ̀dà ilé wọn ò jẹ́ kọ́. Ọ̀bìkẹ́ òrèlérè àti ìlú ẹ̀ máa bá lọ. Àyíkọ́ ọ̀dọ̀ wà lọ. Ọ̀dà ilé wọn ò jẹ́ kọ́. Ọ̀bẹ̀rẹ̀ náà ni ó wà ní ọ̀dà bẹ́ẹ̀ kàló bẹ̀rẹ̀ o. Adébísí kúkúrà, Àbíkẹ́ Adé. Ọmọ ló pè ní màmá ẹ̀, Àbíkẹ́ Adé. Ìyá jẹ́ pátápátá, Àbíkẹ́ mo kí ẹ, Àbíkẹ́ Adé. Adébísí kúkúrà.